kájọgbọ́. Aago méjì ìyẹn ní United Kingdom kájọgbọ́. Aago mẹ́ta ọ̀sán ní Nàìjíríà kájọgbọ́. Ó ń kọ́ni lọ́gbọ́n, ó tún fúnni ní ìmọ̀gí kájọgbọ́. Ọmọlójú Olódùmarè já wá sí kájọgbọ́. Ìjẹ̀ṣà nílé ẹlẹ́nira tẹ̀ka kájọgbọ́. Ìwọ lọ́lọ́run á fi rán kájọgbọ́. Tí yóò fi sọ̀rọ̀ kájọgbọ́. Lárí Páṣí mo ní kájọgbọ́ tó yẹ kájọgbọ́. Ètò yẹn tún ti dé ilé lóko kájọgbọ́. Takọtabo bó ti yá ọmọdé pẹ̀lú àgbà. Ẹni Ìṣítí máa tún lè yí o kájọgbọ́. Pẹ̀lú Omoloju Olodumare kájọgbọ́. Ọ̀rọ̀ Ìṣítí kájọgbọ́. Ètò àsìkò tó ń bọ́ ní lọ́gán rèé kájọgbọ́. Lórí My Sweet FM 97.5 kájọgbọ́. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ Ìṣítí dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ Ìṣítí pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday, ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phones yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram. Àsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 4407219223 tẹ̀ sójú ẹ̀. Filẹ̀ má yí kúrò Omoloju Olodumare máa bá ètò sónílẹ̀. Ọ̀rọ̀ Ìṣítí. Gbogbo ilé pátá mo kí yín ẹ mọ̀ kó àfìdíbalẹ̀ níbẹ̀ ń. Ọ̀rọ̀ Ìṣítí yín náà ló gbòde tó aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn. Ètò alálùbáríkà tí ń gbàsà àti ìṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká fakò mọ́ òkun yọ. Yorùbá ló ní ká pọ́n ní ilé pẹ̀lẹ́ wá èdè. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ara wa. Ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ Ajé láago 3 ọ̀sán tilẹ̀ Nàìjíríà tí sì tún máa ń wáyé láago 2 ọ̀sán tilẹ̀ United Kingdom o lórí 97.5 Sweet FM náà ni látọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Omoloju Olodumare náà ni mo ń ké sí. Ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin, ọmọ Ìjẹ̀ṣà tó kúrà lú olóbì ìka àjẹfọ́ra ń di àlọ́mú. Ẹbẹ́yìn lọ́mọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ka ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà orídì ìsànà ilé lọ́mọ ẹ̀rú ọwọ́ àyín tí ìmúnáró oko tẹ́nigbọ́lá nìyí ọmọ. Adúrówòjé nímọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ lóbi yìí bá wọn sọ̀rọ̀ níjẹ̀ṣà. Ẹ̀tẹ́ ti bẹ́lẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ́ gbé tó o ta wa. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò nídìí àbùkù nìkan yín ẹ̀ nídèrú ẹ̀yìn. Ètò ọ̀rọ̀ Ìṣítí yín náà ni ẹ mọ́ gbọ́.
lóde wọn rí wa wọn wá tẹ́ńpẹ́lú. bẹ́ẹ̀ kásọ́là jàdá púpọ̀ ojú iṣẹ́ wọ̀pọ̀ ṣọ́pọ̀ kúkú tọrọ jẹ́. àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ wa làwa jẹ. kúnukún kan ń gbá kúrú lásán bá ń sá kíní kan ò máa ní ṣe. ìbà onílé ìbà àlejò ìbà lọ́mọdé ìbà lágbàlagbà ìbà àwọn ọba ládéládé ìbà gbogbo ọrùn tí ń lo ìjìgbà lẹ̀kẹ̀ pátápátá. ìdúró òdìdú mẹ́rin kan kan mọ́. ìbà wòlíì àgbà ńlá ayé ìbà àwọn chief imam àgbà ńlá ayé pátápátá ìbà àwọn àáfàá ìbà gbogbo adáhùn ṣe pátápátá ìbà àwọn bàbá àti màmá tọ́lọ̀ ọba mi ìdàgbé àṣẹ ilé ayé lé lọ́wọ́ tó ní kẹ́ máa fi ewé àti ìbù kẹ́ máa fi tú ti ayé ọmọ ẹ̀dá ṣe. ìbà onílé ìbàlejò ìbà ọlọ́run ọba mi Èdùmàrè ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́lẹ̀ ó ta sọ́mọ̀ bí ẹni taṣọ ògbénu òun dé aṣọlá ọba mi ògbénu ọmọ ènìyàn fọ́n ọba mi tó jẹ́ pé máa bẹ ọwọ́ ẹ̀ náà ló wà ní gbogbo ìgbà ọba tó jẹ́ pé ló ń ṣí tílẹ̀kùn tẹ́kùn náà ló máa ń ṣe kò sẹ́nì kankan tó tó du kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ bó wò ó lè lo àgádágodo ńlá kó fi tilẹ̀kùn bó bá dẹ̀ wò ó lè fi àgádágodo kékeré kó fi tilẹ̀kùn bó wò ó lè mú kọ́kọ́rọ́ kó sọ́ sínú òkú bó wò ó lè mú kọ́kọ́rọ́ kó sọ́ sátò kò sẹ́ni tó tó bí ilé rẹ̀ kábíyèsí ọba ọlọ́run bàbí ìgbà náà júbà fún. ìjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ ọ̀kẹ́rẹ́ bèbí sùn ló pọ̀. ọba mi tó lè pa tẹ́nìkan ò lè jí ọba mi tó lè jí tẹ́nìkan ò lè pa ọba tó jẹ́ pé ó ti ń bẹ káyé ó tó bẹ òun náà ni ó tún mọ bẹ ńgbà tẹ́nìkan ò bá ní í sí mọ́. kábíyèsí ọlọ́run ọba tó ní rírì ṣe ẹ̀dá ọba tó jẹ́ pé kò sára tí ì fi ọmọ ẹ̀dá tí ì fi dá. mo kó nílé mo kálejò mo kí lọ́mọdé mo kí lágbàlagbà lórí ètò tòní. ọ̀rọ̀ ìṣítí yín rèé èyí tó máa wá sí tìgbọ̀ yín láti My Sweet 97.5 FM tó kalẹ̀ bìbà sílùú London. Omoloju Olodumare yìí rè international broadcaster lọ́mọ. ìbá ṣayé ló fún wa lẹ́bùn tó wà lọ́wọ́ wa wọ́n á ti gbà lọ́wọ́ wa tipẹ́tipẹ́. ẹ má wulẹ̀ pé wà lálágbé mọ́ amú. bẹ́ẹ̀ ni ẹ má wulẹ̀ pé wà lálágbé mọ́ amúlùdùn lórúkọ tiwa. òun náà ló jẹ́ kí n máa fi orin late chief Dr. Lando owó mọ́yèlá kí n máa fi wọlé ètò tó. àtìkú ọ̀dà ìbáyọ̀ ló wá lálákọ̀ọ́rí ọmọ tilẹ̀. exactly. lórúkọ gbogbo àwa tó ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ My Sweet 97.5 FM nílùú London lórúkọ àwọn ọ̀gá lọ́gàá lórúkọ gbogbo àwọn tó jẹ́ pé àjọṣètò ìpapọ̀ lónìí lórúkọ gbogbo àwọn amójú ẹ̀rọ wa pátápátá DJ Mofila amójú ẹ̀rọ tí ń bẹ nílé agodo pẹ̀lú mi òun náà ni mo ń kí n pé ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọjọ́ mẹ́jọ lètò yìí máa ń wá sí etí gbọ̀nyìn ọlọ́run bá mi ìgbà náà ló fún wa ṣe kì í ṣàwá ọba tó ní rírì ṣe ẹ̀dá òun náà ló dirí ẹwà fákòkò tí a. ìkú ẹ̀kìrì láyé bí kò sẹ́ni jẹ́pà. ẹ wo paluda láàárọ̀ kọ́ paluda láàárọ̀ ẹ má jẹ́ ń dọ̀ spirit yín náà jẹ́ ń pélé ìwọlé náà. Lord,
tẹ́ ẹ bá dàmọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ Yínká Ayéfẹ́lẹ́ ni mò ń lò yìí nínú àwo aspiration. Ìyá mo dé bí mo ti ń dé wọ̀n pé kólókó ó mọ̀ lókun wọ̀n pé kólódò ó mọ̀ yẹn náà. Omoloju Olodumare ṣàjẹ́ ń ṣe tán. Àlùjọ ló bá dé lónìí. Bá a ṣe máa ń ṣe lórí ètò náà nìyẹn. Ẹ jẹ́ kí n lọ opportunity kí n fi máàkì rẹ́gísítà. Mo fẹ́ kí àwọn tèmi tó darapọ̀ mọ́ mi lórí ètò. Appreciation yín náà ó ṣe pàtàkì sí wa. Gbogbo yín pátápátá tẹ̀ ń wò wá. Ẹ̀yin tẹ́ wà nílùú Nàìjíríà tẹ́ ń fi owó yín tẹ́ fi ń ra dátà láti fi wo ètò yìí. Ó yẹ kí n ṣe yín pẹ̀lẹ́. Ó yẹ kí n appreciate yín wà láìtàlá rẹ̀. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Ẹ̀yin tó gbé wifi náà lẹ́ ń lò. Ẹ̀yin náà ṣáà ń sanwó. Ìṣọ̀fẹ́ ló bá dé. Èmi nìkan kọ́ ló wà lórí ètò pẹ̀lú lónìí. Àwọn tí ń bẹ lórí ètò pẹ̀lú mi pọ̀. Àjọṣètò ni. Sísítà mi Ọláyínká Ekujumi wọ́n wà pẹ̀lú Ekujumi. Àjọṣètò lónìí. Wọ́n wà nílé agodo pẹ̀lú mi. Ẹ tí lè láǹfààní láti rí wọn. Èmi nìkan lẹ̀ rí. Àmọ́ bá tó àsìkò máa gbé wọn wá sórí ètò. Máa pè wọ́n wọlé. Jẹ́ ń forin ilẹ̀ díẹ̀ náà kẹ́ gbádùn ẹ̀. Bend down, 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 and see what the Lord can do. Bend down, 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 and see what the Lord can do. In prayer, bend down, 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 and see what the Lord can do. Mo kì í lẹ́sọ̀lẹ́sọ̀ mo kì í tolókun. Gbogbo ibi kí tẹ́ bá wà láti máa wò mí tàbí láti máa gbọ́. Ẹ̀yin tèmi l'Amẹ́ríkà. Ẹ̀yin tèmi ní Canada. Ẹ̀yin tèmi tẹ́ wà nílùú Europe. Ẹ̀yin tèmi tẹ́ wà nílùú UK. Ẹ̀yin ti Nàìjíríà àti Middle East lọ́hùn Qatar, Dubai, Saudi Arabia mo kí yín. Ẹ̀yin tèmi ní Sydney lọ Australia lọ́hùn mo kí yín. Ẹ̀yin ti Japan lọ́hùn, ẹ̀yin ti China, ẹ̀yin ti Philippines. Ètò Omoloju Olodumare yín rẹ̀ ètò tí ò kọ́mọ̀. Bàbá ń sọ̀rọ̀ àwọn ètò lórí social media. Sísítà mi Ọláyínká ẹja sọ̀rọ̀ ètò tó bá jáde ní My Sweet FM. Èyí tó kalẹ̀ sílùú London ó yàtọ̀ sáwọn ètò rádaràdà. Àwa ò ní báwọn wèrè àti òlọ́mọ nú. Aha. Àbí? Any other God, na so yeah. Aha. Every other God, na so yeah. Any other God, na so yeah. Every other God. Àwọn tèmi ní Cairo ní Egypt náà máa kí. Màá dárúkọ yín. Mi ìgbàgbé yín wà láàyè. Ọlámídé Abíọ́lá pẹ̀lú kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò. Gani àtàbí kẹ́yìn adé tẹ̀lé. Bóní Kẹ́kúdra. Fọlákẹ́mi lọ́rùn ní Ṣọlá. Mákòlùjọ Olúwadàrẹ. Mò ń máàkì rẹ́gísítà lọ́wọ́ ni. Àwọn tó darapọ̀ mọ́ mi lórí ètò. Jesus na you be your God. Any other God na so yeah. Every other God na so yeah. Any other God na so yeah. Tẹ̀míládé kètò yìí kàn láti Dubai ẹ̀ṣẹ̀. Na so yeah. Sísítà mi Yẹmí Àdìgún láti ìlú Canada. Adéwálé Akínyọ̀sóyè. Àpáta ayérayé sí Anestron máàmí láti Chicago. Mo kí yín. Máàmí Abíọ́lá Akínyẹmí láti ìlú Philadelphia l'Amẹ́ríkà. Mo tò wọ́n lẹ́nu jọ́ mẹ́ta mo bá wọn ní gbólóhùn papọ̀. Gbogbo ọ̀rọ̀ tá a sọ, gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀. Mo appreciate yín Máàmí Abíọ́lá Akínyẹmí láti ìlú Philadelphia. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bá a bá dé ni ká sọ pé àárẹ̀ rẹ̀. Màmá tí ò ní lálẹ́ fọmọ rẹ̀ lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ká sọ bẹ́ẹ̀ kábà bẹ́ẹ̀ náà ni ìyá ọmọlúàbí. Máàmí Abíọ́lá Akínyẹmí láti Philadelphia. Alátìlẹ́yìn mi ni wọ́n nígbà gbogbo. Orílẹ̀ appreciate yín màmá kò ní bàjẹ́ fún yín. Àbùdí ntomi olóko àbùdí ntomi ọlọ́sà. Kò ní tán bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Màá ṣàdúrà pé wọn yóò ní kànsálẹ̀ àgbẹ̀.
béèyàn bá ṣe rere àwa sọ fún wọn ó sì jẹ́ pé dàkejì ẹ̀ náà ló ṣe àtúnṣọ. Ọlọ́run bá mi jà kò ní jẹ́ kẹ́nu mi pa mí sísítà mi Ọláyínká bá ń ṣàmì. Balikis làwọn àmúkè yín Kẹ́mi ló fa déjò múkè yín Àkàndé Ọpẹ́yẹmí Olúwaṣògo Oyè Bádékẹ́ni Tóyìn Àpúsà àti Musa Bùrọ́dà mi Àlàní Àdé Olúyọ̀mádé gbogbo fúláyà tá ẹ̀ ń wò tí gbogbo ẹ̀ máa ń rí rekete àwọn tó ń bá wa ṣe náà nìyẹn. Àlàní Àdé Olúyọ̀mádé designer ni wọ́n graphic designer láti ìlú Philippines nílùú Malaysia ní Manila ni mo fẹ́ sọ. Wọ́n wà ní aago 10 kọjá báyìí ó yẹ kí wọ́n sùn àmọ́ torí ètò Ọmọlójú Olódùmarè wọ́n wà. Ayọ̀nìdé Tèmítáyọ̀ mi kúrò lágìjù ayé Bọ́láṣadé Ògúnṣọlá Ọládélé Aṣíwájú Aláàjì Ramon láti Kàtà Mutadex Oníkẹ́ Adélọlá Oyinlọlá èèyàn tèmi láti ìlú Georgia Tbilisi ló wà tó ti ń pawó Ọlágúnjọ Olúwa ṣeun fún mi àwọn tèmi ní California Àríkẹ́gò Bóníkẹ́ Kúdírát àwọn tèmi ní Cairo nìyẹn. Ìsàlẹ̀ ti sú mi Gàníyà tàbí Kẹ̀yìn Adé ayé ń bẹ̀rẹ̀ èmi náà gbádùn yín ẹ ṣe èmi ni ó mọ̀ wá ẹ̀yin ni ó mọ̀ bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ayé ń bẹ̀rẹ̀ lókè Akírógun Victor Mọ́bọ́lájí Adéwálé Global Active Omidan Ọmọlọ́lá Ìdílẹ́mú Mọ́kẹ́yìn Carlton Brown Adéjọkẹ́ Adéyẹmí Princess Fọlákẹ́mi Olúgbóyèga Michael Sunny Arẹwà Ọlọ́run tọba Samuel orin tó ń lọ yẹn bó bá dé stage kan màá ṣí yín lẹ̀ ìjó ń kù yín ìjó ń gu èmi gan fúnra mi. Ọmọlójú Olódùmarè international broadcaster my street 97.5 FM ni mo wà ibẹ̀ ni mo ti ń ró kẹlúkẹlú tí mo ń rọ̀ bí òwe. Ìfẹ́ Olúwa Ọládìpọ̀ Adébísí Olúwatóyìn Bingo Ìsàlẹ̀ ti sú ayé ń bẹ lókè ọlọ́pọ̀ ìsàlẹ̀ ti sú mi sẹ́ ó wá lọ yọgbọ́ wípé ayé ń bẹ lókè. Àjàdí Ọlájùmọ̀kẹ́ Àjíbọ́lá Abdullahi ayé Robert Olúwatáyọ̀ Martin Fúnmiláyọ̀ Jọlá Oṣó ayé ni Adélàní Pásítọ̀ Arámidé Múlíkà Tọ́ládò Evangelist Damipo Ọlọ́run ní pẹ̀kọ́ òkun ọlá Fọláṣadé Afton láti Japan jẹ́ ẹṣin ilẹ̀ díẹ̀ náà. Níní owó ẹ̀dá ṣe bí kádàrá ni àìní owó ẹ̀dá ṣe bí kádàrá ni. Ọlọ́run má ṣe wá ní kòsíkòsí ní tó ṣiṣẹ́ ṣiṣẹ́. Bá mi wá solution sí i. Bá mi wá solution sí i. Tó kókó yọjú nínú ọ̀rọ̀ ayé mi. Bá mi wá solution sí i. Bá mi wá solution sí i. Tó kókó yọjú nínú ọ̀rọ̀ ayé mi. Wá bá mi gbọ́rọ̀ mi láyé. Wá bá mi gbọ́rọ̀ mi ilé ayé sọ mi títí lójú alẹ́. Wá bá mi gbọ́rọ̀ mi o. Wá bá mi gbọ́rọ̀ mi ilé ayé sọ mi títí lójú alẹ́. Ẹni bá rọ kúrò mi láyé. Ẹni bá rọ kúrò mi. Ẹ ń bá ro kúrò yìí àwọ̀ àbí aláìsí a máa ṣe lásán. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ààrẹ àmàrù bọ́bagún wà wọ́n ẹ̀ fi mí lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Èmi kan ò ṣe pé àmọ́ èyí tá a wí yẹn sísà mi Ọláyínká àrò àrọ̀ mọ́. Igi
Gé Ọlábíjè Àríkẹ́gò Líládéwà Princess Abímbọ́lá Adénìkẹ́ Orímọládé Jọkẹ́ Adúkà kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe lo weekend ní ló lọ bó ṣe yẹ kó ṣe lọ àbí bò ní. Láyínká bọ́dà mi yìí tẹ̀ wí ìyẹn àrò àrò mọ́sẹ̀. Ayé òní ti wá ṣubú pẹ̀lú àṣẹ ìgbìmọ̀ rẹ̀. Ẹ jẹ́ tún dọ́ra pàlú ìdáná kí n tún gbé gba ọkọ̀ òbò mí lọ ẹ jẹ́ ń ṣe báyìí náà. Àdàbọ̀nù bá mi gbórin wá. Agbórin agbọ́rọ̀ wá. Ọba tó ń gbénu Adélébọ̀ ṣù. Ó gbé ní ilé ọ̀ṣọ́. Wọ́n lu kẹ́kẹ́kẹ́kẹ́ bá ń fọ. Ẹ̀mí ń gùn mí Ọmọlójú Olódùmarè. Nínú afẹ́fẹ́ ṣòro fún alájáde. Àfẹ́lẹ́ ẹ̀fẹ́ nípa níbi àpótí ti ṣẹrẹ. Tẹ́ǹgbọ́. Ọlọ́ba ò bàbá. Aṣọ ọlọ́ba ò bàbá. Aṣọ ọlọ́ba ò. Àforíbalẹ̀ fún ọba òṣùbà rẹ̀. Orí burúkú mẹ́la ládàá mi ó. Oṣù máa lọ. Upgrading Kenny láti China mórí ẹ. Adúní Àdé. Àríjẹ máa lọ. Orí burúkú máa lọ lọ́dọ̀ mi ó. Oṣù máa lọ. Ẹ lé òṣì dànù ẹ lé orí burúkú dànù lọ́dọ̀ yín. Ẹ tàka òṣì sígbó èmi fúnra mi ò tàka òṣì sígbó. Torí pé Àdìnà. Ẹ tá sígbó nínú ọdún 2017 ẹ tàka orí ìgbó ẹ tàka òṣì sígbó. Àdìnà ó. Àdìnà ó. Àdìnà àjọlóyún ẹgẹ́. Èyí lọ́jọ́ 14 nínú oṣù kẹjọ ọdún 2017. Ọmọ bàbá ṣáàní ti bàbá. Exactly. Ọmọ bàbá ṣáàní ti Aha. bàbá. Ẹ ṣílẹ̀kùn oòrùn tààrà o. Bàbá. Ẹ̀mí fẹ́ sọ̀kalẹ̀ wá. Ẹ ṣílẹ̀kùn oòrùn tààrà o. Orí òní tán, èdè òní tán lẹ́nu pẹ̀lú àṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àgbẹ̀míkà kí n lè ṣe rere kí n lè kọ́ ní ẹ̀yọ̀ sorúkọ rẹ̀. Adóbá Jésù máa ń pèdè ṣàgbọ́n mi sàn. Kọrin títí wọ́n dé wá ládé o. Ọba tùǹgbà ní ẹyẹ ọbẹ̀ òrèyè tuntun. Ilé ní pé lọ́jọ́ gbogbo nígbà gbogbo orin ayọ̀ ló bá wà. Lọ́jọ́ gbogbo nígbà gbogbo ọ̀rọ̀ ayọ̀ ló bá mi. Lọ́jọ́ gbogbo nígbà ọ̀rọ̀ ayọ̀ ló bá mi. Lọ́jọ́ gbogbo nígbà gbogbo ọ̀rọ̀. Torí Ọlọ́run gan mi ò gbọ́dọ̀ mú. Mi ò gbọ́dọ̀ mú. Ó gbọ́dọ̀ mú. Ẹ mọ̀ pé mi lè dọ́ spirit yín rárá. Torí Ọlọ́run gan mi ò gbọ́dọ̀ mú. Ó gbọ́dọ̀ mú. Àríkẹ́ Gold orin tí mo lò lẹ́ẹ̀ka aspiration ni. Ọba ló yẹ ojú yóò pa. Bàbá gbọ́ pẹ́ ta mú wá. Ẹni Ọlá Àkàndé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Beauty Parlour nílùú London. Mo kí yín. Bàbá gbọ́ pẹ́ ta mú wá. Ọpẹ́ ló yẹ ojú yóò pa. Gbọ́ pẹ́ wá. Ọlámilékan Abdulgafar Abímbọ́lá Bákàrẹ̀. Èmi yóò gbé Iron the Force. èmi yóò gbé Jésù ga. Èmi yóò gbé èmi yóò gbé Jésù ga. Bàbá láti mú wa láàyè. Èmi yóò gbé Jésù ga. Láti mú wa láàyè. Èmi yóò gbé Jésù ga. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan náà. Bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe ń mọ́ kò sẹ́ni tó yé. À ń sùn láyọ̀ à ń jí láyọ̀ kò sẹ́ni tó yé. Ṣèkà Olúwa. Mo máa ń sọ kankan lórí ètò màá ní mo sùn mo bá àtẹ́wọ́ mo bá làlá tẹ́wọ́.
ta ló kọ́ síbi ọlọ́ọ̀bà mi ìdùà ló kọ́. Sísítà mi Ọláyínká bó mi ṣe wọnú àgbọn ta ló mọ̀ ọ́. Bọ́mọ ṣe dúnú aláboyún ta ló mọ̀ ọ́. Ọlọ́ọ̀bà mi ìdùà náà ni kò sẹ́ni tó mọ̀ ọ́. Ṣé kò wáyé káyìn lógo ni? Ọmọ ní Kàmáàdín Síkẹ̀ Rótìmí. Gbẹ̀gà Olúwa nínú gbogbo omi. Tàmíwá aládé ògo, aládé ògo, aládé ògo, aládé ògo. Bàbá nínú ọmọ, ọmọ nínú bàbá rẹ̀. Ayé ẹ máa bọ́ ọmọ mi dáhùn. Gbogbo yín pápátá ni mo kí lẹ́sọ̀lẹ́sọ̀ mo kí yín tológun. Adé mi sùn nínú ọlá. Ìbílẹ̀ rédíò tiwantiwa. Àlejò mi pàtàkì ń bẹ ilé agodo lónìí. Màá gbé wọn wá sórí ètò láìpẹ́ yìí. Màá pè wọ́n wọlé sórí ètò. Ọlọ́run Clement ní bàbá. Aládé ògo. Nítorí àkókò wa. Aládé ògo. Bàbá ní ká máa ṣe fàájì lọ. A ní ṣe nǹkan kan tílẹ̀ ó fi ṣòro. Ọmọ nínú bàbá rẹ̀. Ayé ẹ máa bọ́ ọmọ mi. Adiju. Aládé ògo. Bàbá mi ó ti mọ̀ mọ́. Bàbá mi ti mọ̀ mọ́. Bàbá mi ó ti mọ̀ mọ́. Bàbá mi ti mọ̀ mọ́. Ìpínlẹ̀ bá máa lè tó bàbá mi ti mọ̀ mọ́. Bàbá mi. Music fair. Bàbá mi ti mọ̀ mọ́. Ọlọ́run bá mi olúwa lé bàbá mi ti mọ̀ mọ́. Àwọn tèmi wọ́n ní kí n fún ọ ní Sàùtì Àrẹwà náà. Ọlọ́run ò kí mi dáadáa bàbá tó ń gbẹnu ọ̀run. Bàbá mi. Wọ́n ní kí n má rólé apá kan fìkan lẹ̀. Wọ́n làwọn fẹ́ Sàùtì Àrẹwà. Àwọn tèmi ní kárì wọ́n ní fún wọn. Ẹ jẹ́ ìwé bóyá mo lè rí fún yín. Oore bàbá ṣe fún mi, bàbá má jẹ́ ó bàjẹ́. Oore bàbá ṣe fún mi, bàbá má jẹ́ ó bàjẹ́. Oore bàbá wá ṣe fún mi, bàbá má jẹ́ ó bàjẹ́. Oore màmá ṣe fún mi, bàbá má jẹ́ ó bàjẹ́. Wọ́n ní ká ṣètò ká má fi igbá kan bọ̀ kán nú. Oore bàbá ṣe fún mi, bàbá má jẹ́ ó bàjẹ́. Àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Mùsùlùmí òdodo. Àwọn náà ní kí n ju tiwọn sátẹ́gùn. Àbòkò fún ọ. Ọ̀pá mi máa rí àwọn màláìka máa ń bèrè torí mo ti lálùyọ. Èèó. Ọ̀pá mi máa rí o. Nítorí tàwọn tèmi ní Cairo. Ẹ jẹ́ n sáré pàlúdà kí n fọn ní Sàùtì Àrẹwà. Kí n tó padà wá gbé àlejò mi pàtàkì wọlé. Pàlúdà làárọ̀ kọ́ pàlúdà làáràdà. Ó yá ń bolówó àbẹ̀. Iṣẹ́ Ọlọ́run mi pọ̀ rẹpẹtẹ, ara Ọlọ́run mi pọ̀ rẹpẹtẹ. Nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ lágbàáyé tó dá, alámúlé màláìka nìkan ni ìmọ́lẹ̀ ló ti dá wọn wá sáyé. Torí àwọn tèmi ní Cairo, Ìwọ ni àwọn tèmi nílùú Qatar, tí wọ́n jẹ́ lẹ́sìn Mùsùlùmí òdodo mo ṣe ń ju eléyìí. ìwọ ni wọ́n kì í bára wọn sùn. Ìwọ ni wọ́n kì í ṣẹ́ lọ́hùn ọba wọn. Ìjọsìn ni wọ́n ń ṣe fọba wọn. Àsìkiri ni wọ́n ń ṣe fọba wọn. Ọpẹ́ dídá ni wọ́n ń ṣe fọba wọn. Àwọn màláìka kan ń bẹ ní ìjókòó. Kò sóhun méjì tán ṣe ìjà fọmọ. Àwọn kan ń bẹ lórí ìdúró. Tán kábàrà fọba. Tèmi lolúwa Ọmọbùkọ́lá Ìṣe. Nínú màláìka tó jẹ́ pé lórí rúkú ló wà. Ilé ọlá ìbùkún ọlá ṣe ní. Màláìka tó jẹ́ pé lórí sùjúdù ní. Júmi ọmọ ọlọ́pẹ́ bra.
phrase should have brought me in sync. Alámúlìjì ayé kan ní lágbàáyé àwọn àlùjọ iná lọ́lọ́run ní fi ìṣẹ̀dá wọn ẹ̀dá tọ́lọ́run dá wọn ọ̀tọ̀. ẹ jẹ́ ń gbàlejò mi pàtàkì wọlé lórí ètò. tí wọn àlùjọ ni máa ń sùn. wọ́n bẹ́ẹ̀ lé agodo pẹ̀lú. ìbára wọn. ta ni mò ń gbé bọ̀ lónìí. àlùjọ. díje mọ̀ fẹ́ bá mi gbé flyer màmá náà ẹ bá mi gbé sójú screen. ó ń bẹ ẹni. káwọn èèyàn wa kí wọ́n rí. ẹjọ́ ó ń bẹ nínú wọn ọlọ́wọ́ mẹ́wàá ó ń bẹ nínú wọn ẹlẹ́sẹ̀ méjìlá ń bẹ nínú wọn. ẹ bá rí màmí tí ń bẹ́ẹ̀ lé agodo pẹ̀lú mi. wàláì wọ́n dàbí ọmọ 25 years. ìrísí ń bẹ nínú wọn kan ya. ẹ nígbà pẹ̀lú mi. ọba wọn ẹ̀dá ẹlẹ́mìí ìdílùú ní tiwọn èyí tó bá kéré ju tó ṣọkù 100 ní olóko tó kù wọn kì í sábà wà ń pọ̀ tó ń ṣọkù wọn ń dàgbà dógbò ní ìpẹ́láyé 2 mẹ́ta kan tó kù 5 mẹ́ta ló dáre tó kù àlùjọ́nù. ọ̀nà máa bá mi gbàlejò wa wọlé lórí ètò. àwọn tó ń sìn lọ. ẹ jẹ́ ń wá gbé wọn wọlé náà. sálámù sálámù ní tiwọn. Salamu salamu ni tiwọn kurani mi lahamula anna ka anna mami na alijinati àwọn tó ń sin lọ́hùn ọba wọn inú náà ni wọ́n wọ́ kó dájú kí má má bá wọn kó lọ bí mo ṣe gbọ́ ìgbé ẹ̀ka Allah bí mo ṣe gbóhùn sókè ìgbé ẹ̀ka pé Allahu la ilaha illallah Allahu la ilaha illallah olúwa Allahu la ilaha illallah. Alámùtọ́rìrì ayé kan ní bébà alámùtọ́rìrì ayé. àwòrán ìyá wa náà lẹ́ ń wò lójú screen. iye mọ̀fì nílé agodo lọ́wọ́. ẹgbẹ́ mi kẹ́lẹ̀ lóye torí mo jẹ́ dúdú. mo dúpẹ́ mo sọ pé ibi orí dání sí là ń gbé. Áfíríkà Áfíríkà motherland ilé jẹ́. I'm black and proud, I have my pride. Mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní dúdú. lórí ètò yìí lónìí ta ni mò ń gbé bọ̀. East to west of the African continent. díje mọ̀fì nílé agodo lọ́wọ́ ṣe gbogbo ẹ̀ ti set. I'm beautiful títí kárí ayé. díje mọ̀fì ṣó ti set lọ́hùn. Nani 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 òwúrọ̀ nílà nani. Ibi ẹlẹ́dàá mi sí ilẹ̀ Áfíríkà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè rọ́bà. Ó ń pè ní mí ọmọ àwọn mi tó wọ́ mi. Ìṣe ni mí ọmọ máa rìn máa yọ padà. Bí mo tilẹ̀ dúdú, mo múnú ṣe funfun. Ìṣe ni mí ọmọ máa gbàṣà mi lárugẹ. Aha. ẹ má bínú sí wa àwọn ẹ̀rọ wa tá à ń lò yìí náà àwọn ló ń ṣẹ́jú tó ń ṣẹ́jú mọ́ wa àwọn àti ń yanjú rẹ̀ náà lọ́wọ́. àlejò wa wà nílé agodo lónìí. Bíbí rẹ̀ rọ̀ṣẹ́ gbogbo rẹ̀. ta ni mò ń sọ látàárọ̀ ta ni mò ń perí. ìyáàfin Ọláyínká. Dúdú ni mí. Ẹkùjú
Ekujumi àwọn náà ni wọ́n wà lórí ètò pẹ̀lú aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Top of Flight African Restaurant ní ìlú US Amẹ́ríkà. DJ mo fi bá mi ṣí aṣọ lójú eégún. Wọlé Ṣóyínká ṣe bí dúdú náà ni. Ó sọ ìbò títí tó fi di Nobel ọ̀rẹ́. First University African continent ló ti jáde. Ọmọ ẹlẹ́ran náà ní egungun ọmọ roto ṣì náà ní. So ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò ìyá wa ṣàlàfíà lẹwà gbogbo lé ń kọ́. Àlàáfíà làwà ó, àlàáfíà nílé wa. Orí ètò ọ̀rọ̀ ìṣítí lẹwà pẹ̀lú Omoloju Olodumare ní My Sweet 97.5 FM èyí tó kalẹ̀ sílùú London. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Fún àǹfààní àwọn tí wọ́n ń wòye tí wọ́n ń gbọ́ yín, ẹ bá mi dárúkọ yín ní kíkún fún àwọn èèyàn wa. Orúkọ mi ni Olayinka Ekujumi. Ekujumi ni àbí Ekujumi? Àwọn àmì sọ pé Ekujumi. Ekujumi. Ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀? Mo wà ní Houston, Texas ní Amẹ́ríkà. Nílùú Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni. Ẹja ti fi pẹlẹbẹ káyé mọ́ọ̀lẹ̀ jẹ́ bí àṣà àwọn àgbàlagbà. Ọmọ ìlú wo gangan ni ìyáàfin Láyínká? Ọmọ ìlú Ìlàjẹ ní Ondo State ni mí. Ọmọ bíbí Ìlàjẹ ní Ondo State lórí omi lọ́hùn-ún. Bẹ́ẹ̀ni. Báwo ni ẹ ṣe máa ń kí àwọn èèyàn yín lọ́hùn bẹ́ẹ̀ bá fẹ́ kí wọn ní èdè ìlú Ìlàjẹ? Báwo lẹ ṣe ń kí wọn? Tó bá jẹ́ àárọ̀, èrò òwúrọ̀, alẹ́ o. Tó bá jẹ́ ọ̀sán ńkọ́? Ọ̀sán, akásán o. Àríkẹ́gùdẹ ṣeun, Ìsíkẹ̀ Rótìmí ẹ káàbọ̀, Jímọ̀ Ọmọbọ́láńlé Àjọkẹ́ Adé mi ń sùn nínú ọlá. Àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ìbílẹ̀ rédíò tiwantiwa Ọlánìkẹ́ Balógun, Body Mentor Shakes Adéọlá Bọ̀dé, Làwá Ọlásùnkànmí, Júmi ọmọ ọlọ́pẹ́ bra, Ọ̀túnba Òfẹ́ Àfọláyàn mo kí yín, Dọ́lápọ̀ Akíndójú ẹwà Olúwa Dúmàṣà, Blackie mo kí aṣíwájú Abímbọ́lá Sùmọ́lá, mo kí aṣíwájú Prince Ọláwálé Àyìnlá, àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ OPU nílùú Malaysia. Wọ́n wà pẹ̀lú wa lórí ètò yìí. Mísúra Asúnramú èèyàn tèmi mo kí yín kì í ṣàlàfíà. Ọmọọba Àgbànà mo kí yín Lizzy Táíwò Tọ́pẹ́. Ẹ ṣeun. Múlé Cranking, Ṣọlá Ọmọláníyàn Afro Heritage mo kí yín bàbá ṣàlàfíà lẹ́wà. Àrólé Olúṣẹ́gun Ṣósànyà. Wọ́n ní welcome Madam Olayinka to the program. Prince Adéadé, Babalọ́lá Aminata ẹ ṣeun. Of the African country. So ẹja tẹ̀síwájú màmá. Kí ni àwọn èèyàn mọ̀ yín sí iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Iṣẹ́ oúnjẹ làwọn èèyàn mọ̀ mí sí. Mo ní restaurant. Iṣẹ́ oúnjẹ. Ẹ ní restaurant àbí? Ṣé oúnjẹ tí ìtàn ti sè ní àbí eléyìí tí wọ́n àti ìsè rárá? Tán ti sè oúnjẹ Nàìjíríà, oúnjẹ ìbílẹ̀. Bí orú àwọn oúnjẹ wo dárúkọ ẹ̀ fún wa, bí orú àwọn oúnjẹ wo nìyẹn? Bí àbùlà, bí fried rice, jollof rice, ẹ̀fọ́, ẹ̀gúsí, àpọ̀n, ilá àsìpọ̀. Gbogbo àwọn oúnjẹ tó dẹ̀ wà lọ́dọ̀ yín náà nìyí. Bẹ́ẹ̀ni. Ó tó ọdún mélòó tí ẹ ti ń ṣiṣẹ́ yìí? Mo ti ń ṣiṣẹ́ yìí bọ̀ bíi 17 years sìn. Bẹ̀t inú ilé ni mo ti ń ṣe díẹ̀díẹ̀. Bẹ̀t mo bọ́ síta ní bíi ọdún 8 sẹ́yìn. Ọdún 8 sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn mọ̀ yìí. Ọ̀dà bó lẹ ṣe bẹ̀rẹ̀ gangan? Fẹ́kẹ́ fáwọn èèyàn bó lẹ ṣe bẹ̀rẹ̀? Bí mo ṣe bẹ̀rẹ̀ ni pé nígbà tí mo bí àwọn ìbejì tí mo fi pé mi lè lọ ṣiṣẹ́ níta, bẹ̀rẹ̀ sí ṣe fáwọn èèyàn díẹ̀ ní abẹ́lé. Nígbà tó yá bí ọdún 8 sẹ́yìn, mo bẹ̀rẹ̀ nínú Elif African food store. Mo rent kitchen wọn, bẹ̀rẹ̀ sí sè nígbà tí mo bí ọdún kan tí mo lọ́dún kan tán bẹ̀.
wọ́n mú sí restaurant mi sí ní 9819 South Calcutta. Ibẹ̀ ni mo ti wà for the past 6 years. Iṣẹ́ yìí láti kékeré ni ẹ ti ń ṣe ni àbí wọ́n kọ́ yín àbẹ́ ìjogúnba lọ́wọ́ màmá yín àti pé bó lè jẹ́ tó ń gangan lẹ́yìn láàyò gan-an. Nǹkan tí mo kọ́kọ́ bet abínibí ni pé nílé wa máa bá mi like láti máa sóúnjẹ gan àti ìyá mi. And mo tún jẹ́ àkọ́bí ọmọ obìnrin nínú ilé táwọn àlejò bá dé wọ́n máa rán mi kí n lọ sóúnjẹ kí n lọ ṣe lé kí n lọ ṣe yẹn. So bó ṣe bẹ̀rẹ̀ sí mọ́ra nìyẹn tí mo ṣe kí n bẹ̀rẹ̀ sí like láti máa sóúnjẹ. Bẹ́ẹ̀ ṣe kí ló jẹ́ tó ń gangan lẹ́yìn láàyò kí ló jẹ́ tó ń gangan ló wù yín láti àmúyẹ àwọn iṣẹ́ tó wà nílẹ̀ ẹ jẹ́ n béèrè bí eléyìí gan-an ó ṣàní àwọn ilé ìwé tẹ̀ lọ ó láwọn iṣẹ́ ó láwọn kọ́ọ̀sì tẹ̀ ṣe kí ló ti yẹ ẹ ṣe àwọn kan bẹ́ẹ̀ tó iṣẹ́ oúnjẹ wíwà oúnjẹ sísè náà ní ẹ̀yìn láàyò. Actually chemistry maths ni mo ṣe ṣùgbọ́n mo fẹ́ràn oúnjẹ tí bá ń dáná fún àwọn èèyàn inú mi máa ń dùn láti dáná láti bọ́ àwọn èèyàn inú ọkọ máa jẹun tó dáa ó máa ń dùn mọ́ mi inú tóbi ṣe yà síde nìyẹn. I just love to cook. Ẹ kàn nífẹ̀ẹ́ láti máa ṣe oúnjẹ bóyá nǹkan táwọn dádì náà rí náà nìyẹn tí wọ́n fi gbé yín. Bẹ́ẹ̀ ni o. Ọ̀dà ẹ jẹ́ kí n béèrè nǹkan kan wà wípé àwọn àdójúkọ wo lẹ ti rí nídìí iṣẹ́ yìí èyí táwọn ilé ìbò pè ní challenges àwọn àdójúkọ wo lẹ ti rí kí ni àwọn challenges tẹ ti rí tẹ ti bá pàdé. Challenge ta ni pé àwọn customer kan wọ́n fẹ́ kẹ́ sóúnjẹ yẹn báwo ṣe fẹ́ like ó yẹ kéèyàn sì láti meet kan táwọn majority fẹ́ ẹlòmíì fẹ́ ata nínú oúnjẹ wọn ẹlòmíì ò fẹ́ ata tó bá di èyí ẹlòmíì máa fi pé ìyá àbèjì ọbẹ̀ yẹn láta o ẹlòmíì máa ní ọbẹ̀ yẹn ò láta nígbà míì it's kind of difficult but pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run a ṣì ń bá lọ bẹ́ẹ̀ náà. Ẹni àṣọ kọ̀ọ̀kan lẹ́yìn nígbà kan tó nípa àbọ̀ sórí ètò ẹni ilé oúnjẹ lọ́dọ̀ yín ẹlẹ́tún máa ń lò fún àwọn kankan kí àwọn kẹtẹ́ tó máa ń ṣe ń bẹ̀. Restaurant mi is been remodeled àti tún ṣe dáadáa ayé ti wà fún wọ́n fẹ́ ṣe bí baby shower bí ìkómọ kékeré bí wakekeeping bí little party. Àwọn tó wá fẹ́ gbàlejò fún pé ẹ fẹ́ ṣe fún bí wedding reception lóṣìṣì kan. Ó depend the crowd wọn pé large crowd ni kò lè gbà wọn it's a small crowd of 100 120 wọ́n sì lè lò. Ó dé sí etí gbọ́ mi pé ẹ ń gbìyànjú láti dá ilé ẹ̀kọ́ kékeré kan lẹ̀ láti wípé kẹ́ máa kọ́ àwọn tí wọ́n bá fẹ́ mọ̀ nípa oúnjẹ wíwá ó dé sí etí gbọ́ mi bẹ́ẹ̀ ìgbà wo lẹ fẹ́ dá ilé ẹ̀kọ́ náà lẹ̀ àti pé àwọn kan wo ni ẹ̀ ń ṣe. Lórí ni a ṣe ń dúró de Olúwa nǹkan tó Olúwa bá sọ la máa tẹ̀lé ó sì kù díẹ̀. Ó kù díẹ̀. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Ó dé sí etí gbọ́ ìgbà wo lẹ fẹ́ dá ilé ẹ̀kọ́ náà lẹ̀ àti pé àwọn ilẹ̀ Áfíríkà ọpẹ́ pàtàkì lọ́wọ́ rẹ̀ lẹ́dùn máa rí rọ́bà. Ìyá wa tó bá lọ lórí ètò yìí bá a bá wo àṣà Yorùbá a rí pé àwọn kò fi bẹ́ẹ̀ kó mọ́ra wọn bíi ti tẹ́lẹ̀ àwọn ẹni tó fẹ́ máa sọ àṣà nù pàápàá nílùú Amẹ́ríkà tẹ́yìn wáyé bẹ́ẹ̀ bá rẹ́lòmíì múra ẹ̀ kò jọ tọmọ Yorùbá mọ́ bẹ́ẹ̀ bá rẹ́lòmíì kò lè sọ èdè Yorùbá bẹ́ẹ̀ bá rẹ́lòmíì họ́ì ni wọ́n máa ń sọ àbáwọn ilé ìbò ṣe máa ń ṣe wọ́sọ̀ kìnìkan kí ni nǹkan tí ẹ rò pé ó ń fà wọ́n àtẹ̀lẹ́ lòmíì ń fọ́ọ̀mù kí ni nǹkan tí ẹ rò pé ó ń fà kí ni nǹkan tó ń fà. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn àìmọ̀kan mo kà sí because àṣà wa ṣe pàtàkì o tábàdẹ̀ di àṣà wa mú ó máa ran àwọn ọmọ wa lọ́wọ́. Ẹlòmíì dé Amẹ́ríkà wọ́n fẹ́ belong by all means. Àṣà wa it goes a long way tábàdì mú ó máa ran àwọn ọmọ wa gan lọ́wọ́.
fúnyàn láti belong láti sọ àṣà ni. Àṣà Yorùbá yìí kókó ni jẹ́ pé ó lè fa ìlọsíwájú àti ìtẹ̀síwájú lórí àwọn ọmọ wa kọ́ àbá sọnù sílùú ọba. A ní láti kọ́ wọn ní àṣà àti èdè wa. ṣùgbọ́n àwọn òbí kan náà wà tẹ́ pé àwọn gan ò mọ àṣà Yorùbá. Fún àpẹẹrẹ tá a bá sọ̀rọ̀ lórí pé ara mímú nílẹ̀ Yorùbá, àwọn ìyá wa wọ aṣọ tí wọ́n ń pè ní àwọn lẹ́yìn ìgbà tí wọ́n wọ ìró àti bùbá, wọ́n á fi gèlè sí, wọ́n á fi ìpèlé sí. Láyé ìsìn kò sí nǹkan tó jọ nǹkan báyà mọ́ tẹ̀yìn náà bá wò. Ó sì wà láàrín tó pé àwọn òyìnbó gan máa ń rí ìgbà míì tó pé béèyàn bá ṣe múra bóyìnbó gan bá rí wọ́n ní ẹni dájúdájú Áfíríkà ló ti wá. Wọ́n wá tún mọ̀ nípa Nàìjíríà dáadáa. Bẹ́ẹ̀ bá wo ní gbogbo àgbáńlá ayé kò síbi tí wọ́n ti mọ àṣà Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Pàápàá àṣà Yorùbá. Àwọn tá à ń sọ̀rọ̀ yìí a jẹ́ agbáṣàga. Ẹ̀yin tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ yìí agbáṣàga lẹ́yìn náà. Ìdí ni wípé oúnjẹ Áfíríkà lè ń ṣe. Àwọn oúnjẹ tó ń wọlé láti Áfíríkà, ẹ̀bà, iyán, fùfú, àmàlà àbí gbogbo ẹ̀ lè ń ṣe pátápátá fún àwọn. Ẹ̀yin náà ń gbé àṣàga. Mo fẹ́ kẹ́ bá mi wo nǹkan kan. Bóò ni ẹ ṣe lè rò pé àṣà Yorùbá ṣe lè tẹ̀síwájú táwọn èèyàn tí wọ́n fi ní sọ àṣà nù? Pàápàá tí dórí àwọn ọmọ wa, àwọn ọ̀nà wo lérò? Àwọn ọ̀nà tó wà láti gbé àṣà ga ni ní ìlú Houston yẹn sí o. Lẹ́sìn kan ti wà, wọ́n ti máa ń kọ́ àwọn ọmọ ní Yorùbá. Ká ní mo wà ní ṣọ́ọ̀bù sí ìmá lè ka ní yẹn sí yín létí. Àwọn ọmọ afàwọ́dá ká máa sọ Yorùbá sí wọn. Láti kékeré, tó bá ti dàgbà wọn ò lè kọ́ mọ́. So the earlier we start, the better fáwọn ọmọ wa. Tá bá ń kọ́ wọn, ìmí ni wọn ò fẹ́ wọ native. Tá bá ti fi ara wọn mọ̀ láti kékeré, ó mọ̀ pé a mọ́ra. Ìgbà táwa náà wà kékeré àwa náà yìí fẹ́ wọ, àwa náà ò láìkì ká máa wọ native. Àmọ́ ní ó dàbí aṣọ arúgbó, ó dàbí aṣọ àwọn àgbàlagbà. Ìgbà táwa náà dé pé àwa náà ń gbọ́njú, ló tó wá di pé àwa náà di ẹni tó jẹ́ wípé àwa náà wọ native. Bá a ṣe máa ń pè àwọn aṣọ ìbílẹ̀, aṣọ tilétilé. Ẹ jẹ́ ìbéèrè kankan báyìí lọ́wọ́ yín. Àmọ́ mò ń bọ̀ náà kó tó di pé mo lọ. Ẹni tó bá gbẹ́ dé kó nawọ́ sókè. Gbogbo yín tẹ̀ ń darapọ̀ fún mi lórí ètò mo rí yín. Ẹ ṣeun, ẹ̀yin tẹ̀ ń ṣe àìná mo rí Gbóyèga Olúṣẹ́gun Ṣókọ̀yà mo rí yín. Ọ̀jẹ́kúnlé Àdùkẹ́ Adégold mo rí yín. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Lórí ètò Ọ̀rọ̀ Ìṣítí la wà pẹ̀lú ìyáàfin Ọláyínká Ekujumi. Àrólé Olúṣẹ́gun Ṣóṣàyà, Prince B Adéjùmọ̀, ẹ ṣé mo kí yín. Ẹ káàbọ̀ sórí ètò. Ó ní Ganiat Àbíkẹ́ ẹ̀yìn adé. Ẹgbẹ́ mi hallelujah torí mo jẹ́ dúdú. Àwọn kan àtọ́jú tó wọ́n ń béèrè tó bo ilé iṣẹ́ yín wà, bá mi kíwèé ilé iṣẹ́ yín fún wọn. Ilé iṣẹ́ mi wà ní 9819 South Cork Road, Houston, Texas 77099. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní 281-879-1545. Ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 9819 South Cork Road, Houston, Texas 77099. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 281-879-1545. Ẹ ṣeun. Ibi orí dání. Ṣé báwọn yẹn bá fẹ́ ṣe patí, ṣé wọ́n lè sọ pé kí wọ́n bá wọn ṣe oúnjẹ yàtọ̀ sí pé kí wọ́n wá sí ilé iṣẹ́ ọ̀dọ̀ yín? Ẹ lè ṣe oúnjẹ kẹ́ gbé fún wọn àbí báwo? Yes, a lè ṣe oúnjẹ fún party, a lè cater fún wedding. In fact,
were licensed by the state of Texas. Any food license permit, any manager certificate, all that is required by the state to cater for food, new hotels, fún wedding, fún events, gbogbo ẹ̀ la ní. ìyẹn ni pé àbẹ́yìn ṣe ń ṣiṣẹ́ ti yín ẹ tún ní certificate ẹ ní license fún kì í ṣe pé ẹ̀kọ́ ní jíjà ọjọ́ kan ẹ̀kọ́ nílé gbàgbé kan tẹ̀lé tí ń ṣe ìwà kan tẹ̀. ìjọba tún lọ́wọ́ sí i. Bẹ́ẹ̀ni. báwo ẹ bá fẹ́ pè yín láti ìlú Amẹ́ríkà lọ sí ìlú ibòmíì ṣé wọ́n lè pè yín bóyá fẹ́ kẹ́ wá sí UK ẹ fẹ́ kẹ́ wá sí Europe ẹ fẹ́ kẹ́ lọ sí Germany ẹ fẹ́ lọ sí Nàìjíríà ṣé ẹ máa ń ṣerú ẹ̀ náà. Wọ́n tún máa sanwó ọkọ̀ wa lọ. Bẹ́ẹ̀ni. àwọn náà máa sanwó ọkọ̀ yín àbí ọ̀dà. Bẹ́ẹ̀ni. Africa motherland ilé ní ilé ń jẹ́. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bàbá kí ni ìmọ̀ràn wọlé lè fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn táwọn náà fẹ́ ṣe irú iṣẹ́ tẹ̀ ṣe àmọ́ àwọn àdójúkọ kan sí méjì challenges kan bíi méjì tí ó ti discourage wọn kò fún wọn láǹfààní láti jẹ́ kí ni àwọn kan kí ni ìmọ̀ràn tẹ̀ lè fún wọn. Ìmọ̀ràn tá a lè fún wọn ní pé kán sóúnjẹ yẹn bí àwọn ìyá wa ṣe ń sè é kán má ṣe àmúlùmálà wọ́n tó bá béèrè lọ́wọ́ wọn kán fún wọn ní kán fún wọn. Mọ̀ wà iṣẹ́ yìí bíi iṣẹ́ ẹ̀gbin nígbà míì ẹlòmíì ẹ̀ sóúnjẹ fún wọn wá sí oúnjẹ yẹn wò báyìí wọ́n máa wò yí bí ẹni pé kí ló ti ẹ̀ sè bẹ̀ẹ̀ tí kán má yẹ kó bọ́dà wọn ibi tó ń lọ ní kán kó lójú kọ. Ẹlòmíì máa sọ̀rọ̀ síyàn ẹni àwọn gbà mí ṣùgbọ́n àṣà jẹun ní kán rò. So they shouldn't be bothered at all. Wọ́n tẹra mọ́ iṣẹ́ wọn. Have my pride. Mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní ijó. ìmọ̀ràn wo lẹ fẹ́ fún ọmọ Yorùbá lápapọ̀ ní tilé tó kó gbà wá tó jẹ́ pé ọmọ káàárọ̀ òjìrè tàjọ ń bára wa sọ̀rọ̀ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún ọmọ Yorùbá. Ìmọ̀ràn mi ní pé ká gbé àṣà wa lárugẹ ká fẹ́ràn ara wa ká ṣe bí ọmọ Yorùbá ọmọ Oòduà a má pinra ká l'Amẹ́ríkà bí ní anywhere tá a bá wà because àṣà wa it goes a very long way tá a bá sowọ́pọ̀ tá a bá súnmọ́ ìṣèkan ìgbéga ní tiwa lágbára Ọlọ́run. ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ìyáàfin Ọláyínká Ekujumi ṣé mo gbà. Bẹ́ẹ̀ni orúkọ yẹn lọ díẹ̀ wọ́n ní a ti ń bá Ekujumi ó lọ́kọ́ bẹ́ẹ̀ni díẹ̀ lẹ́nu ẹ̀mọ́ bínú. ó lè ní ìtumọ̀ tó dáa. àwọn láti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú táwọn pẹ̀lú wọn lórí ètò ọ̀rọ̀ ìṣítí náà ni a wà pẹ̀lú wọn. ẹ ṣeun tí a pè yín tí ẹ dá wa lóhùn. àwọn èèyàn ní ká mọ kí àwọn èèyàn wà lórí ètò wọn ní ká kí wọ́n ní ká ẹ tó lọ wọ́n ní ká ẹ pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 281-879-1545. àwọn tó bá fẹ́ pè yín láti òkè òkun wọlé kí ni kóòdù tí wọ́n fi sí +1 àbí nǹkan. Bẹ́ẹ̀ni. +12 àbí nǹkan yẹn tún bẹ̀rẹ̀ +1. Bẹ́ẹ̀ni. Aṣíwájú Adésọjí Àbáyọ̀mí Máàmí Abẹ́lá Akínyẹmí láti Philadelphia wọ́n ní good advice wọ́n kì í Adéàbí Babi Gold wọ́n ní welcome from the Oluwatosin Lagos Nigeria. We would like to wish the CEO of Toplo Fight the best. We are enjoying ìwọ́n làwọn ń gbádùn yín. Wọ́n ṣe gan-an ni o. Babi Gold láti ìlú Èkó. God bless you, sir. Dáadáa. Tí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo yín pátápátá òun náà la kí amọ̀ yìnyín o. Ṣé dáwájú yín gbà mí ṣé ẹ dá wa lóhùn màmá? Bẹ́ẹ̀ni, you welcome all the time, sir. Ó dà ẹ ṣeun adúpẹ́ pé àpè lórí ètò ẹ wá jẹ́ wa ẹ ṣe adúpẹ́. Thank you too. DJ Buffy láti yàrá agbára lọ́hùn. Ẹ bá mi ká kúrò. To be black is to be grey. Nani 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 nani. Òwúrọ̀ nílà nani. Ibi ẹlẹ́dàá mi sí.
Bọ́láńlé ní kí n kí yín ó ní ẹ káàbọ̀ sórí ètò ìgbésọ̀ Ọláyínká Ekujumi sweet 25 ẹ kú ìdìde láti ọ̀dọ̀ ọmọ Bọ́láńlé ọmọ mọ́mì ní ìlú Nàìjíríà. Wọ́n Bọ́láńlé ni God bless you darling. DJ Murphy kábọ̀ sí abala tó kàn lórí ètò yìí. Àwọn mi dùn mọ́ mi, ìṣe mi ò máa rìn máyọ̀ padà. Bí mo tilẹ̀ dúdú, mo múnú ṣe funfun. Ìṣe mi ò máa gbàṣà mi lárugẹ. Agbe dúdú lárugẹ, kágbáṣà wá lárugẹ. Ọ̀rọ̀ ìṣí tí ń tẹ̀ síwájú. Ẹja sáré bára wa sọ̀rọ̀ 2 sí 3 bá a ṣe máa ń bára wa sọ. Ọmọ ìyára mi dúdú ni mí. Ara mẹ́ sí dúdú bá dá. Dúdú ni mí, mo múnú ṣe funfun. Ọ̀rọ̀ ìṣí tí yín lọ tó jọ́ 2 mẹ́ta tá a ti sọ̀rọ̀ ìṣí tí gangan bẹ̀rẹ̀. Obama. Àmọ́ mo wà lórí ètò lónìí, àá bára wa sọ̀rọ̀ 2 mẹ́ta. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà? Chima Achebe ṣe bí dúdú náà ni. Mo lè ṣe dúdú bẹ́ẹ̀. Ẹ ṣé mo kí gbogbo yín tẹ́ láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ètò. Ọ̀rọ̀ ìṣítí yín rèé ó tó jọ́ 2 mẹ́ta tá a ti bára wa sọ́bẹ̀ yìí. Àmọ́ ẹ ṣáà mọ̀ wípé Omoloju Olodumare a lè ṣe ká má rí nǹkan kan sọ. Sísítà mi Ọláyínká ẹ máa gbọ́ mi. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ ẹ̀dá ń lé ayé a máa sáré títí. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ ẹ̀dá a máa sáré a máa lé nǹkan tí ò tó. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ ẹ̀dá ò mọ̀ pé ohun tí ń bẹ lápò ṣòkòtò tó ń wá lọ ṣòkòtò wà lápò ṣòkòtò òun. Kí ni mo fẹ́ sọ, kí ni mo fẹ́ ká bára wa sọ, kí ni mo fẹ́ ká fi ṣíra wa létí lórí ètò yìí. Ìjẹ́ ẹ mọ̀ wípé ìgbà mìíràn ẹ̀wẹ̀ ẹ̀dá a máa ní gbogbo nǹkan tó gbà pátápátá. Ìyẹn ni pé o máa ní nǹkan tó gbà láti ṣe nǹkan, àmọ́ Ọlọ́run bá mi ìgbà kì í jẹ́ kí nǹkan tó o bá ṣe kó tètè bọ́ sí i. Ẹ bá mi sọ wípé torí kí ni nǹkan tó fà náà. Omoloju Olodumare mo dé sórí ètò yìí. Ó ní àwọn nǹkan kan tí mo ṣe, ó ní àwọn nǹkan kan tí mo wo ìrírí ayé lóríṣiríṣi, mo lọ mo bọ̀ káàkiri àgbáńláyé mo rí àwọn nǹkan kan. Ẹ ní àwọn nǹkan wo ni mo sọ? Ìgbà míì ẹ̀dá a máa gba àdúrà sọ́lọ̀ bá mi ìgbà, á dàbí pé àdúrà ò gbà. Ìgbà míì ẹ̀dá a máa sáré, á dàbí gbogbo eré tó ń sá bíi pé òun jà sàsán ni, àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bá mi ìgbà. Nǹkan tó ṣẹlẹ̀ òun náà ni wípé bọ́lọ́ọ̀bá mi ìgbà púpà fọmọ ẹ̀dá lówó, ó ṣeé ṣe kó jẹ́ wípé nǹkan tí ò fi ọwọ́ ara rẹ̀ fà kò ní, ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀nà tí ò bá ná owó náà ọ̀nà tó jẹ́ pé ó lè pa á lára ni. Gẹ́gẹ́ bí ìwé kan tí mò ń kà lánàá, nígbà tí mo jókòó mo kà débì kan, ẹni kí ni ìwé náà sọ? Ó ní arákùnrin kan ń bẹ, ó lówó, ó lọ́lá, ó nípò gíga, gbogbo nǹkan ń lọ déédéé fún un. Bí gbogbo nǹkan ṣe ń lọ déédéé fún un, ó rò wípé mímọ̀ ṣe tòun ni, kò mọ̀ pé mímọ̀ ṣe tọ́lọ́run bá mi ìdùn àná. Àmọ́ bí gbogbo nǹkan ṣe ń lọ déédéé fún yìí, ó wá ń wo arákùnrin kan tó jẹ́ wípé òun náà ò ní nǹkan kan, kò lówó, kò lọ́lá, kò róúnjẹ jẹ, bẹ́ẹ̀ ni kò láṣọ lára, kò sì rí nǹkan wọ̀. Sísítà mi Ọláyínká ẹ máa gbọ́ mi. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tó jẹ́ tó ká mi lára gangan ni. Arákùnrin kò lówó, kò lọ́lá, kò láṣọ lára, kò rí nǹkan kan wọ̀. Àmọ́ arákùnrin olówó yìí, èyí ń jẹ́ pé ó jẹ́ ẹni tó jẹ́ pé Ọlọ́run bá mi ìdùn á fún ní òye, ó fún ní ọgbọ́n, ó jogún ohun gbogbo fún títí dórí owó, títí dórí ọlá. Ó wá wò lọ́jọ́ kan pé ìwọ Ọlọ́run bá mi ìdùn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, àwọn ohun gbogbo ń lọ fún mi déédéé. Ó wá ń wo arákùnrin tí ò lówó pé kí ló lè fà á tó jẹ́ pé nǹkan ò lọ fún déédéé, kò lọ fún arákùnrin tí ò lówó yìí. Kí ló dé tí nǹkan ò lọ déédéé fún mi? Nígbà tó yá, lọ́jọ́ kan lọ́lọ́run bá mi ìdùn á ti ìṣòro kékeré sí i níwájú. Àmọ́ kí ló ṣẹlẹ̀, kí ló fa ìṣòro yìí? Òun náà ni wípé Ọlọ́run bá mi ìdùn á ó ti nǹkan rere, ó ti gbogbo nǹkan àlùmọ́nì ayé, gbogbo nǹkan tó jẹ́ wípé ẹ̀dá lè ní tó fi lè wà comfortable Ọlọ́run bá mi ìdùn á tì sí níwájú. Kí ni ìdí tọ́lọ́run bá mi ìdùn á fi tì sí níwájú? Òun nítorí wípé tó bá di ọjọ́ tó jẹ́ wípé yóò bá ìṣòro pàdé,
kó lè ní àwọn nǹkan kan tó jẹ́ wípé ó fi lè tọ́jú ìṣòro náà kó lè mọ bó ṣe lè tẹ́kẹ̀ ìṣòro náà ni àmọ́ kò yí arákùnrin gbogbo nǹkan tó ní pátápátá tọ́nà bá mi ìdùn á fún ó ṣe báṣubàṣu ó lò ń lòkulò nígbà tó yá tíṣòro bá déwájú ẹ̀ àwọn nǹkan tó yẹ kó fi pamọ́ àwọn omi tó yẹ kó pọn sílẹ̀ dògbẹ kò pọn omi kankan sílẹ̀ dògbẹ kò ní nǹkan kan tó jẹ́ pé ó yẹ kó fi tọ́jú ìṣòro tó wà wájú ẹ̀ ìgbà mìíràn ẹ̀wẹ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ sárákùnrin tó jẹ́ pé kò ní nǹkan kan kò lọ́lá ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń gba àdúrà sọ́lọ́run ọba nígbà tó yá ọlọ́ọ̀bà mi ìdùn á dá lóhùn ó fún un lówó ó fún un lọ́lá ó fún un ní oríṣiríṣi nǹkan kí wá ní arákùnrin kí ló ń fi òun nǹkan tí ó ń fún kí ni nǹkan tó fi ń ṣe ó bọ́ sí ilé àwọn ọmọ aláìníyá aláìní bàbá ó bẹ̀rẹ̀ sí ń pe fún wọn ó ra oúnjẹ fún wọn ó kọ́lé fún wọn ó fún wọn láṣọ lóríṣiríṣi ó wá lówó tọ́lọ̀ọba mi ìdùá fún ó lò sí ìlànà ọlọ́run sísítà mi torí pé kí ni nítorí pé òun náà ti jìyà rí ó ti mọ bí ìyà ṣe lára ẹni ó ti mọ nǹkan tó ṣẹlẹ̀ òun ló jẹ́ kórìí rẹ̀ pé náà tó fi mú gbogbo nǹkan tó ṣe pátápátá òun náà sọ wípé àwọn tó ti jìyà bíi tèmi rí èmi gan fúnra mi mò ń láti dá wọn lọ́lá mò ń láti jẹ ìgbà mìíràn ẹ̀dá a máa sáré ẹ̀dá a máa gba àdúrà á dàbí pé àdúrà ò gbà ní àmọ́ ọlọ́ọ̀bà mi ìdùà ló ní kọ́kọ́rọ́ tó ń ṣe tó ń tì í ọlọ́ọ̀bà mi ìdùà ló ní lọ́wọ́ mímọ̀ ń ṣe gbogbo dọwọ́ ọlọ́ọ̀bà mi ìdùà ìgbà míì ẹ̀dá gbàdúrà fowó bọ́lọ́ọ̀bà mi ìdùà bó bá fẹ̀dá lówó ó ṣeé ṣe kó ti lò ń lòkulò ó ṣeé ṣe kó jẹ́ pé owó náà yóò fi lọ ra ọkọ̀ tó jẹ́ pé òun yóò ṣekú pa ni àwọn èèyàn wá rí pé bóyá àdúrà ò gbà ni ìgbà míì mo sọ lẹ́ẹ̀kan mo ní èèyàn á máa ní gbogbo nǹkan tó jẹ́ wípé ó gbà láti òyìnbó á máa sọ pé you have all what it takes àmọ́ ọlọ́ọ̀bà mi ìgbà kò jẹ́ kó rí ṣe torí kí ni ewé kan lè jábọ́ lára igi kọ́lọ́ọ̀bà mi ìgbà kó má mọ̀ sí kí ni mò ń sọ látàárọ̀ òun tó gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe nílé ayé ká mọ ní sùúrù nítorí pé ibi tọ́lọ́ọ̀bà mi ìgbà tó mú wa lọ ibi gíga ni bàbá olówó tí mò ń sọ ọlọ́run fún lówó fún lọ́lọ́ fún gbogbo rẹ̀ gbàṣù ó rò wípé ẹ mọ gbọ́ sísà ni ayé ò lọ bí ọ̀pá ìbọn ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá ìbọn gbogbo nǹkan tá a bá ní lónìí ẹ̀já fipamọ́ ẹ̀já tọ́jú rẹ̀ torí pé àlejò lówó bó bá bá ní lónìí ó ṣeé ṣe kó lọ lọ́la bó bá lọ kí la fẹ́ sọ àwọn nǹkan tá a bá ti fipamọ́ tá a bá ti tọ́jú lónìí kì í ṣe pé ká pátán ká nà tán àwọn kan máa sọ pé ká pátán ká nà tán òun lọ̀rọ̀ lé ayé tí ò rí bẹ́ẹ̀ ẹlòmíràn á máa wọ̀ọ́rùn yànnàyànnà bíi pé kò ní sí mọ́ àmọ́ lọ́ọ̀bà mi ìlú àti ń bẹ lókè ó mọ gbogbo ó ṣe àmọ́ lójúmọ́ ẹ̀jẹ̀ ń jánu ná lórí ọ̀rọ̀ yìí náà. àdúrà kan ṣoṣo tí mo láàkì tí mo máa ń gbà àdúrà kan ṣoṣo tí mo fẹ́ràn tí mo máa gbà sísítà mi ní àdúrà wo ni ayé wa á tòrò ìgbà àbáwa kalẹ̀ dandandandan. káàbọ̀ sórí ètò sísítà mi Fọlúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá gbọ́ rẹ̀ Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá ẹ̀ ṣe. Ọ̀túnba Olóyinka Ekujumi ìgbélẹ̀ yìí Adéwálé ẹ ṣé mo dúpẹ́ ọmọyẹ̀gbọ́n Adélékè Matt Olúṣọlá Òṣètò Sámì Ìjọkẹ́ Ajíbádé Ọ̀jẹ́kúnlé Yétúndé Àdùkẹ́ Àdégbò. Jọ̀wọ́ bàbá Elédùmarè ọba rere wá gbọ́ ọmọ àtàtà tó níwá tútù ní kólúwa kó fún wa. Ayé wa ọlọ́ọ̀bá mi gbà kó fún wa ní ọgbọ́n òye. Ìgbà wa á dára kalẹ̀. Ìgbà wa kó dára kalẹ̀. Ayé wa kó tòrò mínímíní.
ìgbà wa á dára kalẹ̀. Ipòkípò tẹ́lẹ̀ wa. bẹ́ẹ̀ ni. Pẹ́ ló tọ́ o. Ohun gbogbo láyé. díje mọ̀fìlẹ̀ abúlé lomi à wà nípò. àárò tó ń lọ lọ́wọ́ bá mi ìgbàgbélé ayé lé lọ́wọ́. ó ti gbàgbé wípé ipòkípò tẹ́jà bá wà nílé ayé ká lóore torí pé nígbà téèyàn bá fi kò lẹ̀. o lè jẹ́ mánéjà ilé iṣẹ́ lónìí, o lè jẹ́ dàrẹ́tọ̀ ilé iṣẹ́ lọ́la. rántí pé ipò tó wà lónìí ọlọ́ọ̀bá mi ìgbà fi ọ́ síbẹ̀ ni nítorí pé kò lè ran ẹlòmíì lọ́wọ́ ni. bó o bá wá jókòó tẹ̀ tó rò pé ò ní kò ń bẹ̀ mọ́, rántí pé àwọn kan inú ń bí wọn torí pé o wà nípò náà. rántí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń du ipò yìí gan tó ẹ́ pé àwọn fẹ́ débẹ̀, àmọ́ ọlọ́ọ̀bá mi ìgbà gbélé ọlọ́wọ́ kì í ṣe mímọ̀ ṣe tiẹ̀. sísítà mi Ọláyínká ẹ máa gbọ́ nǹkan tí mò ń sọ. nǹkan tí mò ń sọ ni wípé ipò kí tòun dẹ́dà bá wà lónìí sọ lóore torí gbà téèyàn bá fi kò lẹ̀. Lọ́lárẹ̀ lẹ́dùnmarè. ọ̀rọ̀ ìṣítì tòun ní ẹ̀ bá ń dì mọ́wọ́ ẹ̀ fi sọ́wọ́ òsì yín kẹ́ mọ́ bá a fi jẹ́. Ayé wa á tòrò. mo kí n lẹ́sọ̀lẹ́sọ̀ mo kí n tológun tẹ́ ẹ wà pẹ̀lú mi látàárọ̀. ìyá Obama láti gba Amẹ́ríkà ẹ̀ ṣe mo dúpẹ́, wọ́n bẹ lẹ́yìn mi nígbà gbogbo. Wa á tòrò. Ìgbà wa á dára kalẹ̀. Mo ti ń orúkọ mú lọ. táwa ayé àkàndé. Sọmọdún lórí ayé wa. Mo ti ń. mo kí sísítà mi Fúnmi Olúmádé, àwọn ni wọ́n jẹ́ OPU National Coordinator nílùú Canada. mo kí n ṣàlàfíà lẹ́wà. Ayé wa á ẹ kú àfọmọnìyàn ṣe kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ ìgbà. dára kalẹ̀. sísítà mi Fúnmi Olúmádé, ìyá mẹ́tọ́ gbogbo Canada náà. Ọlájí Afọlábí. Kábùrìbùrì káfẹsẹ̀ kọ́ ò káwọ́ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ o. Ayé tó tó o, ayé mo jùbà. Èèyàn fẹ́ ní fọ́rọ̀ o, orí ẹni ló yọ ní. àbí. Ipòkípò ta lè wà, ká máa dúpẹ́ ló tọ́. sísítà mi onílé apá ọ̀tún òkojú rewo ni ìmọ̀ràn ẹ̀ka ní tòsí ń gbà ẹ mọ̀ gbọ́ kẹ́ni má ní tọ̀sán ní tọ̀kọ̀kan gangan. àjùmọ̀bí òkọ tàánú ẹnu rí gbaná sí ni báyìí ló ń ṣe ni lóore. kájọ jọmọ bí wọ́n jọ bí wa ń lé ibì kan wọ́n jọ dẹ̀jẹ̀ sí wa lójú ìyẹn ò ní ká rẹra wa lọ́wọ́. ẹ mọ̀ gbọ́ Táyé àti Kẹ́hìndé tọ́jọ́ bí wọn lọ́jọ́ kan ṣoṣo gan. kádàrá wọn yàtọ̀. ìgbà míì Táyé ìran Kẹ́hìndé lọ́wọ́ Kẹ́hìndé ìran Táyé lọ́wọ́. pàápàá tó bá ti dọ̀rọ̀ ló èbó oníkálukú àgbé lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sán bíìlì lọ́tọ̀ọ̀tọ̀ ni. gbogbo yín tẹ̀ ń gbèlú ọba tẹ̀ ń gbèlú òyìnbó mo kí yín pátápátá ẹ̀ kéré oko wálé pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀ di ẹrú ẹ̀ kẹrù wálé pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ìgbà wa á dára kalẹ̀. Ayé wa á tòrò. Ìgbà wa á dára kalẹ̀. ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀ ọ̀rọ̀ ìṣítí lélẹ̀ ní my sweet 97.5 FM nílùú London. ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tá ń rọ̀ bí òwe. kí n tó máa lọ ná ẹ jẹ́ n jùlù yìí sí. ẹni tó ló wá dálẹ́jọ́ tó lòun ò gbà tó ń fapá jánu. ó tó máa gbẹ́jọ́ lọ. bàbá ẹ̀ ń tọ́lọ̀ bá mi. Balógun Adéwálé Àkànjí parí ṣókè. ẹni tó ló mo kí ọ dáadáa. tó lòun ò gbà tó ń fapá jánu. àwọn tó máa gbẹ́jọ́ lọ. ọmọ bàbá Aláàjì àgbà tó dolóògbé lọ́jọ́sí. bàbá léèyàn mọ́wọ́ bàbá rẹ̀. parí ṣókè mọ́wọ́ bàbá. bí ajá kan kò bí ẹkùn ọba ti ṣe é lọ. Títí Láyọ̀ Pópóọlá Ọ̀pẹ́yẹmí Kẹ́hìndé mo kí yín. bá gbọ́ bí ajá kan kò bí ẹkùn ọba ti ṣe é lọ. ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀ Ọmọlójú Olódùmarè ilé mi ti ń pè mí mò ń lọ. kí wọ́n gbébọn yín. díje mọ̀fì ti ń ṣẹ́wọ́ sí mi. àwọn ti dára bá ìdí ńlá. Sànní Adé ni mo tẹ̀ sí yín lára yìí. ayé wa àtòrò.
ẹ̀ tó lù wá dá lẹ́jọ́ fún. ẹni tó lù wá dá lẹ́jọ́ tó lòun ò gbà tó ń fapá jánu. káwọn òbí tó máa gbẹ́jọ́ lọ. Ibo ló fẹ́ gbẹ́jọ́ lọ. ẹgbẹ́ ìtọ́lọ̀bà mi ìdó adálẹ́jọ́ tó lòun fẹ́ àpíìlì. adájọ́ wo ló fẹ́ dá. májísírèètì wo ló lẹ̀mí ẹ̀ tó lè tẹ́rì sí. mo kí sísítà mi Mercy Favour. àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Èkó Club of Austin. mo kí yín dáadáa. president ẹ má mi kí alájà Títí Láyọ̀ táwọn náà jẹ́ vice president yín. alájà àṣẹrí àbúńkọ́ lamẹ́ríkà lọ́wọ́ ẹ bá mi kí wọn. ẹ̀lọ́ Omoloju Olodumare mo fohùn ránṣẹ́ sí wọn. ìyá Obama ẹ ṣé mo dúpẹ́. Tony Smith alóńgẹ́ Sam Adédọ̀tún Láre Ṣètò. Zainab Abodúpẹ́ Fúnṣọ́ Adébóyè. Báàmí Àkànní ọmọ nìyí àwọn tèmi l'Amẹ́ríkà yapa sórí ètò lónìí. Tèmi Táyọ̀ Thomas Jìdé. wọ́n bá dúdú mórí kí wọ́n gbé bọ́yàn jẹ́. ọba ti dá wa láre ọba ti dára bá ti di jìlá. Iṣẹ́ lóògùn iṣẹ́ ẹ jẹ́ ká tẹra mọ́ṣẹ́. Iṣẹ́ ló ń gbé ni débi gíga. Alájà Tóyìn Smith èèyàn tìyá ọ̀pọ̀ màmú kí ni. ìṣẹ́jú márùn-ún ló kù fún mi lórí ètò yìí lónìí. ọ̀yọ́ máa kángárà mi kí n máa relé mi. díje mo fẹ́ àmójú ẹ̀rọ ti ń ṣẹ́wọ́ sí mi. lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lónìí. Tóyìn Smith mo kí yín. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ni ó ọ̀rọ̀ mà nìyẹn láyé mi. ẹran ọ̀yà tó lòun fọ̀pẹ́ tú. ẹ ṣé sísítà mi Mercy Favour alájà Títí Láyọ̀ àwọn làwọn ní vice president wọ́n ní wọ́n ń ṣe vice president wọ́n ní grand matron ni wọ́n. wọ́n láwọn ní grand matron fún gbogbo ọmọ ẹgbẹ́ Èkó Club Austin. mi bàbá tó ṣe àkínṣẹ̀yẹ. àwọn kan ní kí n pàlú ìdáná wọn kí n dá wọn lára yá díẹ̀ ó yá. àyídọ́sùn pàdúrí ní etí ọmọlá. Small musician, Abara. Now who does say with small musician, Abara? My sweet 9.5 FM la wà nílùú London. Senior prefect. Lára àwọn gbogbo ètò tó jẹ́ wípé ó ń jáde sórí social media. À á sọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ìṣítí èdè tó ń jáde ní My Sweet FM nílùú London. Ó yàtọ̀ sí àwọn ètò mìíràn tí ò nítumọ̀. Ó yàtọ̀ gédéńgbé. Bẹ́ẹ̀ ṣe ń wò wá lórí Facebook lẹ́ẹ̀mọ̀ wá lórí YouTube. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ wò wá lórí Instagram. Bákan náà bẹ́ẹ̀ bá pè wá lẹ́ẹ̀mọ̀ gbé ètò My Sweet FM. Ẹ lè download application wa. I'm an awude say with small musician, Abara. Ṣáídà tó ló wá Bùkọ́lá mi. Awude say with small musician, Abara. Adéjọ̀tọ̀ Samuel Adébáyọ̀. Philosophy doctor, Ayọ̀fẹ́. Ani Odamo, philosophy doctor, Ayọ̀fẹ́. Ṣáídà Òṣùpá rèé. Impact entitled. Ọ̀dọ̀ orin ó di Mr Music, ó ṣe jẹ́ ẹlẹ́ṣẹ́ àti pọ̀ yẹn. Ẹ gbọ́ bó ṣe ń lọ. Mo kí brother
brọ́dà mi Lateef Okunola èyí ní sọ́fàṣọ́. ẹ̀gbọ́n Saheed Òṣùpá nìyẹn wọ́n wà lórí ètò pẹ̀lú mi Ọ̀túnba Gani Adams ń bẹ pẹ̀lú mi lórí ètò máa yọjú sí yín láìpẹ́ bàbá. mo kí brọ́dà mi Akérògùn Victor Ògbọ́lájí Adéwálé láti ìlú Sweden àwọn ní coordinator ogun OPU pátápátá nílùú Europe ní kì í tẹ̀ ṣe Sweden nìkan nílùú Europe. Mr. mi Ṣọlá Ọmọlànà kí OPU women leader ní gbogbo Europe. aṣọ báyìí wọn náà ní iye èèyàn báyìí laṣọ iyì. winners will dey quit quitters will dey win ọ̀la forí tìrì tó jẹ́ ká múra sí. tọ́bí ibo ló pẹ́ tọ́fà ẹ̀mọ́ kì í pẹ́ ìrọ̀lá forí tìrì tó jẹ́ ká múra sí. àforí tí ẹ múra sí. quitters will dey win ìrọ̀lá forí tìrì tó jẹ́ ká múra sí. tọ́bí ibo ló pẹ́ tọ́fà ẹ̀mọ́ kì í pẹ́ ìrọ̀lá forí tìrì tó jẹ́ ká múra sí. yóò tọ́bí ibo ló pẹ́ tọ́fà ẹ̀mọ́ kì í pẹ́ ìrọ̀lá forí tìrì. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe lórí ètò ẹ̀yìn tẹ́ ẹ bá wa jẹ́nà àdúpẹ́ pé ẹ̀ fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan ọjọ́ rebi àná òru rebi àti Ọmọlójú Olódùmarè international broadcaster yìí rè Comfort Ìmúlọ́lá Arẹ́gbẹ́ṣọlá. ọmọdé mọ̀ wá àwọn bàbá mọ̀ wá ògbóǹtarìgì nínú olórin ṣáálẹ̀ mi. Ọmọlójú Olódùmarè rè ògbóǹtarìgì nínú sọ̀rọ̀sọ̀rọ̀. Òdùn ni wá Sáyìdì yá, òdùmọ̀ ni wá òun àìsà ìmọ̀ kólókó. ọmọdé mọ̀ wá àwọn bàbá mọ̀ wá ògbóǹtarìgì nínú olórin ṣáálẹ̀ mi. ògùn náà gbogbo nínú eré ìtàgé ni mí. ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fọ̀nà fún òjẹ́. lọ́jọ́ wa wá òun ọmọ kò yí sí o àti ṣiṣẹ́ kankan lọ tó sọ wá lóògùn. ògbóǹtarìgì nínú olórin ṣáálẹ̀ mi. Mr. mi Láyínká ibi tẹ́ ẹ ti ń bọ̀ lọ́wọ́ bá mi ètò àlóyé wọ́n dédé rí pé ẹgbẹ́ dájú Amẹ́ríkà ní kò yé wọn. àní ká tó wá wá òun ọmọ kò yí sí. ẹlòmíì àti ẹ̀ máa bèrè pé bò ló ṣe débẹ̀. kankan lọ tó sọ wá lóògùn. ògbóǹtarìgì nínú. oṣù kan oṣù méjì tẹ́ ẹ ti kú òun lé wá níṣẹ́ lóòótọ́ ni ṣó ti lọ àbí òtí. Torẹ́gbẹ̀ ńlá lè rí ẹgbẹ̀ ńlá bàbá súnlé yàtọ̀. ìgbà míì tẹ́dá bá ń ṣe lọ́nà ọba mi ìgbà tó bá ń lo ẹ̀dá láti ṣe nǹkan kan ayé kì í tètè gbàgbọ́ wọ́n á ní ṣòótọ́ ni àbí kì í ṣe tòótọ́. ẹ̀dá a máa ronú pé ńgbà míì wọ́n á máa ròyìn pé ìwà fúnni ló dé. Ọlábísí Ọládìméjì. kí ló fẹ́ fi kún kí ló fẹ́ fi kún ọkọ̀ bragado. ó kiri akọ nínú olórin kò tẹ́tẹ́. ẹ káàárọ̀ nílùú Amẹ́ríkà àárọ̀ ní Canada ẹ kúrọ̀lẹ́ ní UK àti Nàìjíríà ẹ kúrọ̀lẹ́ nílùú Europe. ìwọ kárí bó ṣe lọ ìyàwó ẹ̀wọ̀ agbèjáde tó bá ní tó bá ń tẹ̀ ayẹyẹ àpàtọ́ tẹ̀lé kò wá pín sórí ilẹ̀ tó fi dórí ìbàdàn òní èyí orí wa rí o láti rí fọ́tò rẹpẹtẹ. ẹ dálé. ṣé wọ́n máa ṣe máa ń tẹ̀ka tẹ̀ka báyìí ẹ̀sìn gúbù ìwọ kárí bó ṣe lọ ìyàwó ẹ̀wọ̀ agbèjáde tó bá ní tó bá ń tẹ̀ ayẹyẹ àpàtọ́ tẹ̀lé kò wá pín sórí ilẹ̀ tó fi dórí ìbàdàn òní èyí orí wa rí o láti rí fọ́tò rẹpẹtẹ. kámọ̀ bòpò lọlé olóòrò. Sáyidọ̀ bí Sáyidì mi. kámọ̀ pọ̀pọ̀ ọ̀lọ́pọ̀ ọlọ́pẹ̀jù. Ọlọ́run wà. kámọ̀ dé ìnàpẹ̀nu. èṣù mọ̀ ẹ ti mọ orí èèyàn tá jẹ́ ẹ̀kọ́ lè má gbà. ẹ jẹ́ lọ́wọ́ mi sí ṣọ̀gbù pàdé mọ́ náìkì ni ó lè dúkú mà nínú olórin ọ̀fẹ́nu kọ́. mo fẹ́ mọ lọ lórí ètò Ọmọlójú Olódùmarè ẹ ṣe gbogbo pápátá mo dúpẹ́ alára ṣe ajérò ṣe ọwọ́ rẹ̀ gbọ́ àga ẹ ṣe ìmọ̀ta iye Ọlọ́run wà. èṣù mọ̀ mo kí bá mi Kọ́lá Olóòtú ọmọ àdábá nìjà. ẹ jẹ́ lọ́wọ́ mi sí ṣọ̀gbù. ọmọ ṣáṣá ló jẹ́ ọmọ wá mú mi wá mú mi. ó lè dúkú mà nínú olórin ọ̀fẹ́nu. ọmọ ẹni ìjà ọba ti ń pera rẹ̀ lókùnrin
bàbá ẹni tó fi iṣẹ́ ilé wa lọ́wọ́ kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. ọmọ ṣókí ní léde. ẹ dàgbà ẹ darúgbó. gbogbo nù mo ṣe bá mo tún ṣàwò. bá mi kọ́lọ́ olóòtú bá sọ̀rọ̀ ṣèlú sí. bá a pèdè káàkiri àgbáńlá yìí worldwide. yẹ́tànú mọ̀rọ̀ kan orúkọ bá ń tẹnu mọ̀rọ̀ wá lọ́mọ sọmí sí. aláyọ̀ tó jẹ́ ọmọ ṣókí ní léde kan. béèyàn bá tẹnu mọ́rọ̀ tó ń gbà mí sísítà mi wá lájẹ́ ní. wọ́n láti gbọ́ wá ló dá. pàápàá nílẹ̀ Yorùbá tá a ti wá ìwọ náà sì wá tẹnu mọ́rọ̀ báyìí láì ṣàkíyèsí. ìkẹnu yín ṣe èrè ẹ tètè lọ́rọ̀ pa òrùpẹ́jà ta ẹnu yín ta yín jù ní ṣé má jẹ lálẹ́ ẹnu yín ṣe mú yọ̀ ni náà bá pè é sọ̀rọ̀ tó ń sọ tó mọ́nú. wọ́n ló dàbí bẹ́nu yín. lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò papọ̀ lónìí lórúkọ díje mọ̀pì ilé agodo lórúkọ gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì àtàmójú ẹ̀rọ wa jẹ lálẹ́ ẹnu yín ṣe mú yọ̀. ní mò ń kí sísá mi Ọláyínká Ekujumi pé ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ wà lórí pẹ̀lú mi náà ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ mi títí tí ètò yìí náà fi parí. ìdájíjẹ kan lọ wí láti ilẹ̀ o ìyá jíjẹ ló máa ń sọ lọ́pọ̀lọ́. yóò bá màmú wọn pé bàbá Kọ́lá Olóòtú ń bẹ ní Mẹ́kà àmọ́ ṣe àgbẹ̀ fóònù wà lọ́wọ́ wọn àwọn náà máa ń wò wá ń gbogbo ìgbà. ọba lọmọ má sùn bàjẹ́ wà wá. wọn wá dé láyọ̀ tó lálàáfíà. ló máa ń sọ lọ́pọ̀lọ́. darapọ̀ mọ́ mi ẹ ṣé fún àǹfààní tẹ́ ẹ fún mi. ẹ darapọ̀ mọ́ mi lọ́jọ́ mẹ́jọ lórí ètò ọ̀rọ̀ ìṣítí. nígbà tí a tún bí àlejò mi pàtàkì wá sí orí ètò yìí. tí bá fẹ́ yàwó wa lórí la fẹ́ fà ó. ẹ ṣeun adúpẹ́. ìgòtìgò lára tí ó. yòókù ti dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá mi ìgbà. ẹlẹ́mùú bá lóhùn. díje mo fìlà mojú ẹ̀rọ wa Omoloju Olodumare èyí rèé international broadcaster lọ́mọ. ọmọ wọn ń jẹ̀jà òṣèré onílẹ̀ ògbómọlẹ́ àtẹ̀kọ́mọlẹ́ ní ẹwẹ́. ọmọ olóbìkan ọwọ́ tiri wọ́n ọmọ olóbìkan ọwọ́ tiri wọ́n. ìjẹ̀ṣà àkìríjì ìṣàná ilé lẹ́rọ wa ti ń mú dán rò kó. àwa náà nìyẹn. bàbá kí ló mọ̀. mo kí n tó dàbọ̀ ó dijọ́ mẹ́jọ láṣẹ ó tún dìgbà kan náà ó dàbọ̀. ọtí olórí ìbò ṣùgbọ́n tẹ́lẹ̀ mú bá lóhùn ó tàgbé mọ́ ẹ̀kọ́ kẹgbẹ́ mú sójú owó lọ máa sanwó. àwọn olóṣọ́ àdúgbò mi àwọn àṣànà rí àwọn olóṣó tára bá tutù wọ́n ṣómi tí bá ti lọ àwọn àṣànà kan máa mú mi mọ́lẹ̀ ni wọ́n ṣàlẹ́ mi bí ẹni ra mọ́tò ni wọ́n ní sàdọ̀ bàbá ṣe wọ́pọ̀ ẹ̀rù tó ní tẹ́. àwọn olóṣọ́ àdúgbò mi àwọn àṣànà mi àwọn olóṣó tára bá tutù wọ́n ṣómi tí bá ti lọ àwọn àṣànà kan máa mú mi mọ́lẹ̀ ni wọ́n ṣàlẹ́ mi bí ẹni ra mọ́tò ni wọ́n ní sàdọ̀ bàbá ṣe wọ́pọ̀ ẹ̀rù tó ní tẹ́. Oríire mo, oríire mo, wọ́n ṣe mí lọ́rọ̀, oríire lọ. Oríire, oríire dá o, wọ́n ṣe mí lọ́rọ̀, oríire lọ. Alábí dúpẹ́, ọmọrẹ, ọmọrẹ, ọmọrẹ ní bàbá ṣe ọmọrẹ, ọmọrẹ o, ọmọrẹ, ọmọrẹ, ọmọrẹ ṣọrẹ ní bàbá ṣe ọmọrẹ ní bàbá ṣe ọmọrẹ ní tẹ̀lé o, ọmọrẹ, ọmọrẹ, ọmọrẹ tí bàbá ṣe ọmọrẹ, oríire mo, oríire mo, ẹsẹ̀ ìlọrẹ, oríire lọ. Oríire, oríire gbà o, ẹsẹ̀ ìlọrẹ, oríire lọ. Oríire, 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 ẹsẹ̀ ìlọrẹ, oríire lọ. Alábí dúpẹ́, ọmọrẹ, ọmọrẹ, ọmọrẹ tí bàbá ṣe ọmọrẹ, 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 ọmọrẹ tí bàbá ṣe ọmọrẹ. Bàbá mi mọ́, bàbá mi mọ́, bàbá ṣe mí. Bàbá mi mọ́, bàbá mi mọ́, bàbá ṣe mí. Orí mi bàbá mi mọ́, ẹ̀rọ mi bàbá mi mọ́. Ọ̀rọ̀ àjọṣọ. Ó ṣe yẹ ní o. Bàbá wa mú ìyá mi ṣe.
ilé ayé mo wá o lẹ́yìn iṣẹ́ yìí ṣe. Òbí dàda kó tí bàbá dùn ní sọ̀rọ̀ o. Nígbà tó ṣàánú mi, ó jẹ́ kí lọ́nà gbé ta o. Ìyá ayé mi o, ọjọ́ ló jẹ́ ẹlẹ́gbẹ̀rẹ̀. Bàbá ṣàánú wa, ọjọ́ kẹrẹ ọdún gbẹ̀dá. Ilé ayé mi o. Ilé yọ̀pẹ̀ lálẹ́bíà àní ìyẹn nínú lẹ́mi o, innocent. Ó ṣe lọ́jọ́ ẹlẹ́gbẹ̀rẹ̀. Bàbá ṣàánú wa.